silisila kan bẹ́ẹ̀ tó lágbára inú silisila tó lágbára jùlọ láyé ń bẹ ó ní pé àfa bàbá wa tó ṣe wá sí ọmọ kéwù inú ilé bàbá wa lọ́hùn ni. Allah. bàbá wa wọn wá wù ẹnu wọn lọ́wọ́ jẹ́ lálùbáríkà. Amina. ẹ já ṣe bisimilayi náà tẹ́lẹ̀ fún bàbá. Bismillahir. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Amina. الواس والإرشاد فضيلة الشيخ العلامة ọ̀kan nínú àwọn ọmọ kéwù bàbá. Allah. ọ̀fẹ́ kó wa tó kéwù ní lónìí. insha Allah. alibarika yẹn lọ́njọ́ lékún. fadilatu sheikh wala Al-Qur'an Karim. Zayn al-Qadiriyya as-Sirriza authentic bab. naam. bàbá wa mọ̀kádà fadilatu sheikh mọ̀kádàm tá a pẹ́ tí wọ́n pa àlejò wọ́n ní 20,000 naira ó kọ̀ọ̀nà àlejò. bàbá wa àgbà Abdulkadir Alaya. wọ́n ní 1,000 naira ó tàwọn náà nù. èmi náà gẹ́gẹ́ bí imaamu masalasi 1,000 naira. bí mo ti mọ lọ́wọ́ kéwù. 1,000 naira kò mọ̀ fẹ́ gbọ́ àṣírí ọ̀dà. Allah. insha Allah. náà. máa wá kí ó sọnù mọ́ lọ́wọ́ nù. bàbá mukadam sọ́ọ̀lì látàsàbà 1,000 naira. bàbá isa dídà ó kò ní tiẹ̀ dà. Ismail olódò méjì ó kò ní tiẹ̀ dà. onda jẹ́pẹ̀rù. owó bàbá Mufasiru kọ́ yìí ni. bàbá Khalifa láti bí ní sufi mamu wa bàbá láti bí ní. 1,000 naira. àbáwa ẹgbà fara rẹ balẹ̀. ẹ jókòó fara rẹ balẹ̀ yìí lọ wa èmi náà wá sìgbà ni wọ́n náà jọ wá sìgbà ni èmi náà wá sìgbà lónìí. ọ̀kan náà bàbá wa láti kó kómi chairman ọ̀dà olóhùn ṣe bẹ́ẹ̀ 2,000 naira. nkọ́mi chairman amiin ọlọ́run àgbàlagbà yóò rí bẹ́ẹ̀ yóò dé bẹ́ẹ̀. kó fara balẹ̀ dáadáa. insha Allah. falyatafaddal mashkur. bismillah. يا أهل الشمائل سيلوني نصر محمد بعيوني. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. هذه قصيدة مرتجلا قلتها لشيخنا عيسى الأتاوي. قلمي جاء بترهيب بالأتاوي شيخ خاتي فخرتي دوما تقول من صلاتي من قديمي من صلاتي لا تزال منشوراتي بالعلوم طيبات والدعاء العابدات إنما يا صلاتي زيبوي في اللغات عالم بالألفيات أكيد في زوديات فاعل مرفوع دوما دونه بالمجرات فاغفر اللهم يا ومن نجل الهداة ابن ذاك العلمهين فسألوا سوف ياتي مرحبا يا سيف هالا سيفنا في تطبيقات حركات دوما تقول مفرد بين الدهات بشرى للشيخ سعيد أنت للإسلام هاتي برهان ابن العديل إنني أرجو الساعة والصلاة الله دوما للنبي البركات. السلام عليكم. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́njẹ́tẹ́ ọlọ́run mọ́sá bá wa mú bá ọ̀gá wa àgbà anabi Muhammad صلى الله عليه وسلم. asẹ́kùbọ̀ asalatu fannabi maulana amirul jaysh الله تعالى عنه. ọlọ́run mọ́sá bá wa ṣe àlékún ìkẹ́ ìgẹ̀ fún wa. آمين. Ya Rabbi ya Ghaffar اغفر لعبدك يا حيا صلاتي. يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا
الصلاة èyí tí ó dùn mọ́ bàbá àgbà pátápátá bàbá rí mọ́kọ́ láti jẹ ẹ̀ta tó fi dáná tó fi wá dòní pẹ̀lú ògo Ọlọ́run tí ó fi dọ̀la bàbá mi dáńbọ̀rọ̀ nù. مفسر èyí tí ó dùn mọ́ bàbá mi òun náà ní kí gbogbo àwa tá a jọ mọ̀ kéwú ká dákun ká bá mi ìyanu ká wí kárántì ìjọ táwa náà ní jòkó bá ti jòkó yìí mọ́ tá a padà dẹni tí wọ́n bò mọ́lẹ̀ ìjọ náà ní bí àná yìí tí bàbá mi tí wọ́n dúró láàyè yìí tí bàbá wa Mukadam tí wọ́n pè wọ́n kàn wá sọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run ọyọ̀ kan náà kú tá a fẹ́ wí bàbá mi dáńbọ̀rọ̀ nù wọ́n ní kájọ wí pẹ̀lú ohun òkè dáadáa pé ya Rabbi ya Gafar ighfir li abdika ya haya salati. يا ربي يا غفار ẹ bá mi wí. يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي bisimilahi kuli wàllọ. ìtọrọ ìkẹ́ǹgẹ̀ fún Mawlana Amirul Jaysh. الله تعالى عنه mo kí bàbá mi pátápátá láàyè yìí bàbá wa Mukadam àgbà. سلام عليكم سنة نبوية ọba tó ní kí ṣe wá kó máa sojú ẹ̀mí yín ọba náà làbá yín dúpẹ́ fún lọ́dọ̀ Ọlọ́run ẹ dákun ẹ jẹ́ ń ṣe báyìí. سلام عليكم سنة نبوية kìí ṣe ti fàárí. سلام عليكم سنة نبوية kìí ṣe ti fàárí jẹ́ irí náà dákun torí Ọlọ́run. سنة نبوية bàbá mi dáńbọ̀rọ̀ ló tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ẹ dákun ẹ̀ bá ń pè ṣe. سلام عليكم سنة نبوية إجابة فرض على كل مسلم ọba tó ní a máa jẹ́ kíkí yín Ọlọ́run ò ní fáwọn àbá yín lójúmọ́. سلام عليكم ẹ dákun ẹ já ká nítorí Ọlọ́run fáwọn bàbá yìí. سلام عليكم سنة نبوية mo tara bàbá mi àgbà pátápátá mo kí bàbá wa ní Sàkámà. سلام عليكم سنة نبوية mo tàtàrà tí wọ́n mo kí gbogbo àwọn bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀ tí wọ́n ń fojú ìyọ́nú tí wọ́n fi wo èmi ọmọ wọn. سلام عليكم سنة نبوية mo gbọ́ lẹ́nu bàbá mi dáńbọ̀rọ̀ nù bàbá mi sọ pé gbogbo àgbàlagbà dáadáa tí ń bá ń fi ojú rẹ̀ tí ń fi wo ọmọ ọlọ́mọ Ọlọ́run ó sì yọ oore látara ọmọ tiẹ̀ náà. سلام عليكم سنة نبوية tálẹ̀mí tí bàbá àgbà bàbá wa Mukadam tí wọ́n rántí àná wọ́n rántí ìjẹta wọ́n wá lé mi tí wọ́n bí lánàá tí mo jẹ́ ọmọ gbẹ̀yìn wọ́n wá ní kí n wá tọ́kéwú níwájú àwọn kì í ṣe pé wọ́n ní wọ́n á ṣe wá sí. سلام عليكم سنة نبوية mo fi ti yín mo fi kí gbogbo àwọn báńgbọ́lá gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ látara yín mo kí ọkùnrin wọn mo kí obìnrin wọn mo kí ọmọdé wọn mo kí àgbà wọn. سلام عليكم سنة نبوية
bàbá mi dáńbọ̀rọ̀ nu jọ́nà níbí àná yìí lérí ibi tí mo wà yìí ni bàbá wa Amiru Jesse dúró sí. ìwọ̀n ń jẹ́ àyájọ́ ọjọ́ tí ọ̀rẹ́ wọn ayé wọn korí kó sùn wọn. bàbá mi Yahya Al-Fulani tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Salamu alaykum sunnatun nabawiyyatun. bàbá mi Al-Fulani wọ́n ń ṣe ṣíṣe ní Darul Hijra ní Kano. bàbá mi dáńbọ̀rọ̀ nù náà ni. bàbá mi Mukaddam wọ́n wá ní nínú kó fọwọ́ mú ọ̀rẹ́ rẹ àbí kó fọwọ́ mímí ọmú kan mẹ́ ó Al-Marhum Mùlánà Shehu Yahya wọ́n wá ní ó dá àwọn ó dá yín lóhùn àmọ́ bàbá ti kú òní wá sí i á lọ gbé flight á mọ̀ gbé lẹ́kọ́ á wà lọ connect láti Èkó lọ Kánò. Salamu alaykum sunnatun nabawiyyatun. bàbá mi Al-Fulani ọ̀rẹ́ yín ayò yín ibi tí wọ́n dúró náà ní bàbá tó dá àná padà ní. Sunnatun nabawiyyatun. lóòótọ́ àmọ́ ṣe à ń gbìyànjú díẹ̀díẹ̀ lẹ́yìn àwọn tó bí wa ní níbi tí àgbàlagbà míì tí ó ti máa wò ó pé ó fẹ́ tán fáwọn ọmọ yìí náà níbi tágbàlagbà míì tí wọ́n máa wò ó pé àwọn eléyìí náà ò ní pẹ́ tí wọ́n èyí pẹ́. Sunnatun nabawiyyatun. níbi tí àgbàlagbà míì tí ó máa wò ó pé níjó làbákàrà wọn tákàrà wọn ń bímọ bàbá wa Mukaddamu wọn ò já sunkún rẹ̀ lónìí. Salamu alaykum sunnatun nabawiyyatun. Inni urahibu Yahya urahibu Yahya li-ilmi wal-hikami Yahya Al-Fulani rasulul ilmi maulana. Yahya Al-Fulani rasulul ilmi maulana. Inni urahibu bi Yahya al-ilmi wal-hikami. bí n bá fẹ́ yọ máa lé mo rí èyí. Inni urahibu bi Yahya al-ilmi wal-hikami. Yahya Fulani. mo rí ẹni tí bàbá mi àjọ máa fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ wọn àjọ sọ gbogbo ọ̀rọ̀. Bi Yahya al-ilmi wal-hikami. ọ̀rẹ́ yín náà ni ò sí láyé mọ́ yìí. Bi Yahya al-ilmi wal-hikami. Yahya Fulani. iye Rasulul ilmi maulana. Yahya Fulani. rasulul ilmi Maulana. adé Kánò ń jọ náà Kánò mí tìtìrì bí Mùlánà Amiru Jesse wọlé Yahya àṣírí gbẹ̀yìn tẹ́ ríra náà nù. Yahya Fulani. mo kí yín bí kì í bá ṣe pé gbogbo wótòwótò tí mo fẹ́ wí wájú ẹ̀yin bàbá mi ni ó yẹ kí n kí yín jù bẹ́ẹ̀ lọ. Yahya Fulani rasulul ilmi maulana. Yahya Fulani rasulul ilmi. Maulana. níbi táwọn kan wò pé ó fẹ́ tán fáwa náà lẹ́yìn sì tún bàbá ara wa báyìí àṣẹ gbogbo ibi táwọn ọmọ tiyín náà bá dé àṣẹ wọn mọ̀ ga ni. Amina ya Allah. ẹ bá ń sàmì dáadáa. Amina ya Allah. ìrí bàbá mi mọ́ àmọ́ ìrí ẹ̀yìn. Yahya ìwà ń Fulani. jẹ́ ìtutù ọkàn fún wa. àfi kọ́lọ́ wọn dákun bẹ́ẹ̀ ni àwọn bàbá mi dáńbọ̀dọ̀ ló ti kùn yìí kọ́lọ́ ń jẹ́ mi èyí tẹ kù fún wa náà gùn bẹ́ẹ̀. Yahya Fulani. kó sì mọ́ pa bàbá dáńbọ̀dọ̀ nù náà láéláé kó mọ́ pa àwọn láéláé. Yahya Fulani rasulul ilmi maulana. Yahya Fulani rasulul ilmi maulana. mo wá padà sọ
mo padà sọ́dọ̀ àmì ọlọ́run kàdá àníhù dìrídàmà mọ̀kádàmọ̀nà jára àtúnlẹ̀ kọ́líbì mọ́ kọ́dí fàákọ́ sàhábàánà. jára àtúnlẹ̀ kọ́líbì mọ́ kọ́dí fàákọ́ sàhábàánà kàdá àníhù. àfi kí n ṣe tó da lójú bàbá mi Yahya Fulani kó mọ̀ pé kí ká mọ̀ pé kì í ṣe pé à ń kàn wọ aṣọ lásán. kàdá àníhù dìgbì ká máa mú ká dàmànà jára àtúnlẹ̀ kọ́líbì. nkí ẹni ni nkíkí ni wọn lọ́hún. dìgbì ká máa mú ká dàmànà. tálíkì ni wọn lọ́hún tí ń kí lérí ilẹ̀ náà ni bàbá mi Mukadamu. jára àtúnlẹ̀ kọ́líbì máa ń kọ́ di fàákọ́ sàhábàánà. جراءة القلب من قد فاق سحبانا. akéèyàn ni bàbá Mukadamu lẹ́yìn ìgbà tí bàbá mi àbúrò jésù kú wọ́n wá pè wá wà ní ọ̀tẹ́ ń bolo wà ẹlòmíì mọ̀ pé sàláàtì dámọ̀ sàláàtì gangan ni mí wà ní ọ̀tẹ́ ń bolo wà bó mi máa ní mo wà lẹ́kọ̀ọ́ wọ́n ní máa bọ̀ wá kó lẹ́kọ̀ọ́ máa bọ̀ wá bó nínú ilé tún ti rí. جراءة القلب pẹ̀lú akin ni wọ́n máa fi bá mi wí. من قد فاق سحبانا. gbogbo ọmọ tí o bá ní mú túùsì láti inú ilé tó fi bọ́ ta yóò padà kàbùkù gbẹ̀yìn ayé rẹ̀ ni. جراءة القلب من قد فاق سحبانا. أقومجو ألبي o ṣeun pàǹkì wọ́n sí ọwọ́. أقومجو ألبي àkúmọ̀jú alábí. àkúmọ̀jú alábí máa ń lé ìsàbílíkàtì ní Mukadamola àṣírí tó ti nà sa ìhísánà. مقدم العصر تعطي الناس إحسانا. ẹ̀yin abiyamọ dáadáa tẹ́ ẹ fẹ́ kọ́ máa yín kí ìṣe rẹ̀ ó sojú ẹ̀mí ẹ bá yín bọ́ ànábì lẹ́ẹ̀mẹ́ta fún bàbá. ألبي من ليس بالختم. bàbá tí ò ní kẹta. أقومجو ألبي bọ́rọ̀ bá ti rí ni bàbá Mukadamu ó là mọ́lẹ̀ pọ́n dandan. أقومجو ألبي wà á ní èyí tó ṣe yìí ọ̀dà èyí tó ṣe yìí dá múra sí i. أقومجو ألبي. ẹ wá rántí ìjẹta pẹ̀lú àti ẹ̀yìn àti bàbá wa nàkíbo làṣàfi ti tàná. ẹ أقومجو rántí Maulana Shehu Shazili. ẹ wá rántí Amirul Jaysi tàná. ẹ wá dá gbogbo rántí ò padà lérí tiwa ṣé yìí ò ní ṣe wá sí. أقومجو ألبي من ليس بالختم. مقدم العصر تعطي الناس إحسانا. ibi tẹ́lẹ̀ mi ò ti sọ pé ọmọ ajó ni wọ́n bọ́ ọ bá sọ pé ọmọ ajó ni wọ́n pẹ̀lú ọkàn tí ò da ọlọ́run ò sì ní sóore fọmọ tiẹ̀ náà. مقدم العصر تعطي الناس إحسانا. أقومجو ألبي wájú àwọn tí wọ́n wòyàn tí àlùbáríkà fi ṣẹ́ sí yàn la mo wà yìí wọ́n ti ń wò mí kò sí tí ó ṣe mí. أقومجو ألبي orí tí mo lọ gbaná wájú wọn mo lọ gbaná àlùbáríkà wájú wọn kí n tó máa bọ̀ wá sẹ́ni kétébè yìí. من ليس بالختم. bẹ́ẹ̀ kíta mi kọ́. من ليس بالختم. bàbá mi Yahya Fulani mẹ́mẹ́. أقومجو ألبي من ليس بالختم. bí mo ti wà yín nísìí iná tó juná lọ àti àwọn. من ليس بالختم. n ti ń gbà sára ń gbà sára. mẹ́yà bá kọlù mí bí òtírọ́ yóò parẹ́ tọmọtọmọ ni. من ليس بالختم. مقدم العصر تعطي الناس إحسانا. مقدم العصر تعطي الناس إحسانا. bàbá mi Al-Fulani mo bára mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yin ya wa wí bẹ́ẹ̀ yín náà ẹ bá sọ bẹ́ẹ̀. alhamdulillah. tọ́lọ́wọ́ sẹ́mi lọ́ máa lè. bẹ́ẹ̀ yẹn bá ń ṣe alihamudulilayi dáadáa Ọlọ́run ò ní sàwọn ọmọ tiẹ̀ náà lọ́ máa lè. alhamdulillah. ìtẹ́fì
jọ́sùn anabi Muhammad. sallallahu alayhi wa sallam. yòókù ń ṣe ọlọ́run dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ dákun torí ọlọ́run ọba ìpọ́jọ́ bí anabi là bá ń ṣe lóòótọ́ ẹ bá ń yòókù anabi kó hó wìtìwìtì. sallallahu alayhi wa sallam. ọmọ tó lọ fẹjọ́ bàbá rẹ̀ sọ anabi. ó ní bàbá òun ó lé ní àmàjẹun lówó. bàbá òun ó lé ní àdìsí sahih làdìsí tí mo fẹ́ kà yìí. àgbà wa lọ́tọ̀ọ̀tọ̀ àbí sàlámẹ́tà òbẹ́yìdù bọ́nù khalisọ̀. أخبرنا عبد الله بن نافع المدني عن المقندر بن محمد المقندر سوبتي يبغى النبي أني عن جابر بن عبد الله جاء رجل إلى النبي صلى الله عليه وسلم wọ́n ní Jábírù gbà wá látọ̀dọ̀ ṣe ọlọ́run kọ́mọ kan sunkún lọ́dọ̀ ànábì wípé bàbá àwọn máa jí òun lówó bó ti fẹjọ́ sọ ànábì tán ànábì wá sọ fọ́mọ náà wípé lọ́ọ́ pe bàbá rẹ̀ wá kí ló fà á tí bàbá rẹ̀ fi ń jí ọ lówó. ọmọ ń jáde tán kò jù ṣẹ́jú kan sí méjì lọ Jìbìrìlù bá sọ̀kalẹ̀ fún ànábì. sallallahu alayhi wa sallam. ẹ̀yin ìyá wa ẹ̀yin lẹ máa sọ pé àṣàkẹ́ àlàkẹ́ ni ẹ̀yin bọ́ ànábì kó wíṣẹ́ wìtìwìtì. sallallahu alayhi wa sallam. fanazala Jìbìrìlù ala nabiyyi sallallahu alayhi wa sallam. Jìbìrìlù bá sọ̀kalẹ̀ sọ́dọ̀ ńṣe Ọlọ́run ó ní inna Allaha yuqri'uka salam. ìrẹ́ ń ṣe ọlọ́run ní máa kí ọ kí n máa ṣàyàfi rẹ. ẹjọ́ tí ọmọ tó wá fẹjọ́ sùn ọ́ nísìn tó ní bàbá òun ń jí òun lówó bí bàbá rẹ̀ bá dé béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé kí ni tí ń sọ̀rọ̀ kí ni tí ń sọ nínú ọkàn rẹ̀ tẹ́tí rẹ̀ méjèèjì ò sì gbọ́. Anabi ti gírápù rẹ̀ sọ́sẹ́ ọlọ́run Muhammadu. sallallahu alayhi wa sallam. Muhammadu. sallallahu alayhi wa sallam. Muhammadu. Muhammadu. bàbá wà lẹ́kọ̀ọ́ alọ́dọ̀ wa làdẹ́bí wà lẹ́ yìí. sallallahu alayhi wa sallam. ẹni bá fẹ́ bá fojú ríre dáadáa kó yóò fi dáadáa kiri. sallallahu alayhi wa sallam. bọ́mọ yìí ti mú bàbá rẹ̀ dé. Ànábì yìí nítọ̀ òde ọmọ rẹ̀ ló fẹjọ́ sùn ó ló ń jí òun lówó bó ló jẹ́ bàbá yìí wá ń sọ fún ṣe ọlọ́run ó ní ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ owó tó ní mò ń jí òun ṣé ń ná fúnra mi ni àbí ń ná fún ìdílé wa àbí ń ná fáwọn tó jẹ́ gbọ́n rẹ̀ tó jẹ́ àbúrò rẹ̀ nígbà Ànábì béèrè débẹ̀ tán Ànábì ní jáfìtì ẹ̀fìyín òun lẹ̀ kí ni tí ń sọ̀rọ̀ kí ni tí ń sọ lọ́kàn rẹ tẹ́tì rẹ méjèèjì ò sì gbọ́ bá Ànábì ti wí bẹ̀ fún un lẹ́ẹ̀kan náà ọba ṣàgbé ṣéèfù fún Ànábì ọlá Ànábì Muhammad ó ní gbogbo nǹkan lọ́lọ́run fi mọ̀ yín lọ́wọ́ forí sẹ́nu ni bàbá yìí wá ń sọ̀rọ̀ kí ni tí ń sọ ní ọmọ àwọn ajẹ́ wá sí. ó ní gàdá òtúkà mawuluda wàmí túkà yà fi hàn gàdá òtúkà mawuluda wàmí túkà yà fi hàn tó àlù bímọ. عليك وتنهل غدوتك مولودا ومنتك يافعا
ẹwà ọmọ burúkú yìí látijọ́ tá a ti bí láti ń fún ní jíjẹ là ń fún ní mímu là ń fún ní níná là ń fún ní lílò. غدوتك مولودا ومنتك يا فعات ألو بما أجني عليك وتنعل ليلة olùbọ́bá di lóru dọ́kọ̀ ti bí sàkíníkàlẹ̀ mọ́ abid táàrẹ̀ kékeré kan bá ṣe ọmọ burúkú yìí. بسكمها مؤبت táàrẹ̀ kékeré kan bá ṣe bó ti jókòó yìí. لسكمك ó ní lámọ́ abid ó lè mi èso mọ́ ń gbà náà. لما أبت لسكمك إلا torí kò ní ìyá láyé mọ́ àìní ìyá láyé rẹ̀ mọ́ ló jẹ́ kí n dínà ní ògìjì torí tí tá ń tọ́ tá ń rẹ̀ kò jẹ́ ńlá sọ méjì láyé. لما أبت لسكمك إلا ظاهرا أتما المال فلما بلغت السن ó ní bí ọba sùn bàbá wa Alifulani ó ní bí ọba sùn òun ò tẹ́rù tó lè sùn òun ò máa lọ òun ò máa bọ̀ ni. إلا ظاهرا أتما المال ọmọ tó wá fẹjọ́ sùn yìí ó ní bí ọba sùn bí ọba sùn òun ò lọ́jú oorun tó òun sùn. فلما بلغت السن والغاية التي إليها مدى ما فيك كنت مؤملا olówó di pé ń dàgbà díẹ̀díẹ̀ ó fi wá tójú bọ́ olówó oníyì olọ́lá onípò oní gbogbo ohun téèyàn máa fi yanràn lára ọmọ gbogbo àdúrà tá a tọrọ fún ó ní gbogbo ẹ̀ náà ló ṣe lójú wa ló tún wá fẹjọ́ mi sùn yìí. فلما بلغت السن والغاية التي إليها kàánàkà jàálítà jàzá yìí ibi tí mo fẹ́ sọ̀kalẹ̀ sí náà nù. جعلت jàálítà jàzá yìí gìfìmọ́tà wọ́n fà sọ́ọ̀sọ̀ tán. ó ní tí ó wàá fi sẹ̀sán fún mi ni pé kó máa lè mọ́ mi. وفصاصة ó wá fẹjọ́ sùn yẹn ànábì. جزائي جلسة وفصاصة كأنك أنت المنعم المتفضل ọmọ burúkú yìí kò gbé ẹwà ara rẹ̀ wọ̀ mọ́ ìwà bí ọlọ́run ni. كأنك أنت ní tìtorí chíńjì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní tìtorí pípè tí wọ́n ń pè káàkiri ayé kò wájú dèmi bàbá rẹ̀ mọ̀ kò jó dèmi ààyò rẹ̀ mọ̀ ó wá fẹjọ́ sùn ànábì tí wàá rí i pé ìbínú ti lágbára débi pé èpè ló kù tí ó sẹ́. كأنك ànábì wa ní kó dúró ànábì wa mú ọmọ náà sí ọ̀dọ̀ ànábì wa ní anta wa maluka li abika àti wọ àti dúkìá rẹ ti bàbá rẹ ní gbogbo ẹ̀ àṣebíbi náà bá dáhùn lónìí tí ń yọ ọmọ àlè tí ń yọ ọmọ kọ́mọ pé bàbá mi pè mí pé máa bọ̀ láti kó tí mo wá rí bàbá náà dá lóhùn àṣé mo soríire láyé àtàlùkìyàmà oríire tí mo wá ṣe òun náà mo ní ẹ bá ń dúpẹ́ sí i kìí ṣe wáàsí kọ́ ni wọ́n ní ń wá ṣe pípẹ́ tí wọ́n pè mí òun náà wáàsí ni. Alhamdulillah. sọ ma pé wò ó pè èèyàn àmọ́ ń tó da èé fojú rí bó o bá rí ń tó da ó tún fẹnu bàjẹ́ ni àwọn tí wọ́n jẹ́ backbone ti wà ní àwọn tán ni a máa lọ ní àwọn tán ni a máa ṣe é ní ńgbà bàbá wa dé ládé tẹ àṣẹ ìfẹ́ kí wọ́n ṣàgbákò oríire yẹnyẹn ni kí wọ́n á fojú kan àwọn mọ̀nyìn yẹn tó ṣe pé tán bá ṣẹ́jú orin mọ̀nyàn la èèyàn ṣàgbákò oríire láyà tàlkìyámà oríire tí mo wá ṣe lónìí ọlọ́mọdé ó dìbànújẹ́ wá wọlé adúdúró tí mo dúró yọ ọlọ́mọ sábà ń kẹ́ àmírù jésù wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. sì já gbọ́dọ̀ tóbi pé Allahu Akbar ẹ dákun ẹja wí lẹ́ẹ̀kan sí i ẹ gbí lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. ìgbà tí wọ́n ń ṣe wáàsí lọ́wọ́ ni bàbá dáńbọ̀rọ̀ fún wọn ní àdúrà tí mo ṣe fọ́tẹ́ wọn làpò rẹ̀ nu owó rẹ̀ nu wọn lọ́lẹ̀ kejì náà àdúrà tí mo ṣe fún bàbá Adàbíyáyá wọn ní ìṣẹ́jú mẹ́wàá náà nìkẹ́yìn náà wà lò. aláǹbísí rí lè olú.
وكيايا كفاني. tó. àwọn bàbá Adámbọ̀rọ̀ nù. أدام الله Allahu حياته. ayatahu. àwọn ni wọ́n mọ ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́wàá sọ tí ó sì ṣeé ṣe fún un tí ò ní dàrú níwájú tí ó sì ní dàrú lẹ́yìn. الله. inú àfa nílẹ̀ yìí tó lè sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta tí ò ní dàrú níwájú tí ò ní dàrú lẹ́yìn àti ìrìn nínú tàn bàbá Adámbọ̀rọ̀ ní ìlọ́kọ̀ọ́kọ́ fi lélẹ̀. الله. Allahu ayatahu. inú àmì kan tó kọ́kọ́ wà lára wọn ni tí ò sí lára ẹnì kọ̀ọ̀kan. láàrin ìṣẹ́jú mẹ́wàá yìí náà wọ́n sì tó tó retí wọn. torí pé bá a ti jòkó ń bẹ̀ ọ́ àpẹẹlẹ Ọlọ́run ni wọ́n ṣe lára àfa Isa ọ̀tẹ́. salati. Zayful Qadiri. ẹ̀mí àfa ọ̀tẹ́ yóò gùn. آمين. oore àfọ ọ̀tẹ́ yóò gùn. آمين. àlùbáríkà ọ̀tẹ́ yóò gùn. آمين. torí tí ó jò ó gùn ni pé àwọn tó gùn ló tẹ̀lé الله. àwọn tó oore wọn gùn ìlọ tẹ̀lé. الله. bí ẹ bá tẹ̀lé ní tó oore rẹ̀ gùn oore tiẹ̀ náà gbọ́dọ̀ gùn. Allahu akbar. torọ́tọ̀ ní gúngún ẹ̀mí ọ̀tọ̀ ní kóore ogun. الله. ẹlòmíín bẹ wàláì ẹ̀mí rẹ̀ gùn tòótọ́ àbórèrè ogun. èyí lọ wa ẹgbẹ̀rún ẹlòmíín kọ́dà lánàá ní sàṣẹ̀ṣẹ̀ 90 years ẹnìkan ni yóò lóun ti di 90 years níta àwọn wí ni pé lẹ́yìn ìgbà tó ṣe 90 years yìí ni sóore rẹ̀ náà gùn bẹ́ẹ̀. Wọ́n ní ká fáwọn Isa kí wọ́n jókòó. الله. àmọ́ àfọ̀tẹ́ yìí ó tẹ̀lé ẹni tó rẹ̀ gùn. Allah. ara gúngùn oore òun náà ló dìde lára òun náà. لا إله إلا الله. ọjọ́ mélòó ló fi tẹ̀lé àbá rẹ̀ tọ́lọ́ fi sọ dé yẹn. لا إله إلا الله. ọlọ́run ní kó rere gùn ààyè tá a wà yìí àtiwájú àwọn tí mo wà yìí àwọn tó re wọn gùn ni. mo ti bẹ bàbá Adámbọ̀rọ̀ ní ládùúgbò àkànní sí nígbà mo rí i pé oore tí wọ́n ti ń gun bọ̀ láti gẹ̀ta ni. لا إله إلا الله. Ìsìn. láti gẹ̀ta àti jẹ́rin La ilaha illallah. lóore wọ́n ti ń gun bọ̀. bẹ́ẹ̀ náà ni bàbá wa ṣàkámọ̀ yìí oore àtijọ́ àrùn ni ìsìnkú. الله. tí wọ́n náà gùn lọ kò dúró. bẹ́ẹ̀ wá ní oore àfáàní mi náà tún bẹ́yìn. لا إله إلا الله. oore àtijọ́ ẹ̀sán àtijọ́ ẹ̀wá oore àtìgbà kọkànlá oore ló sì dúró ń gùn. ká tó wá sọ ti Bagandosi. Ọlọ́run fi. Fáwọn Isa bàbá ọ̀tẹ́ wọn ní ẹ jókòó lẹ̀. Bàbá wọn yọ̀ǹda. ìwọ náà ni mo fẹ́ ṣàdúrà fún èmi ò ní tẹ́mi ó tó wí mọ́. Wallahi. yí pé kó oore rẹ̀ ọkọ́ lọ́mọ sọ di kúkúrú. Àmín. Ẹ bá a ṣe àmínà. torí pé bàbá mùkádàmù tá a gbé tì í náà ara gúngùn oore ni kìí sẹ̀mí gúngùn. wallahi bọ́bá ẹgbẹ́ mi wọ́n bá gùn náà ní tí ò sóore àní pé bá ti pé yìí. الله. oore bàbá mùkádàmù náà Saheed Muhammad Tijani oore tiwọn náà gùn. ọlọ́run àti iná lèmi náà fi tọrọ níbi tí mo dúró yìí. ipe inú àwọn tó rí wọn gùn nílẹ̀ yìí ní kọ́lọ́run ó ṣèmi náà. سعيد. èmi ò ṣe wá sí سعيد. èmi ò ṣe wá sí. أكرمكم wọ́n الله. kà nù tíra kan pé Ibnu Sina ẹ kúkú mọ Ibnu Sina kò gùn lẹ́mìí àmọ́ ìgùn lẹ́mìí òun náà lọ́tọ̀rọ̀ yìí. Yàyà àtàkọ́kọ́ náà kò gùn lẹ́mìí fa tọ́lọ̀ ń pìtàn rẹ̀ náà Al-Qur'an àmórí rẹ̀ gùn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tá a bá sọ pé mi yẹn gùn ẹ̀mí ànábì ló gùn. Oore Muhammadu kò gùn àbí ẹ̀mí rẹ̀ kò gùn àmórí rẹ̀. Wallahi 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 bẹ́ẹ̀ bá tún lọ tó tún lọ tó tún lọ tó tún lọ títún wọ́n oore yóò wá rí i pé oore ànábì ó sì tán pa òun. La ilaha illallah sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n bá fẹ́ ṣe nǹkan láyé ẹ̀mí kúkú kan máa tọrọ oore kúkú wọn tọrọ. ọ̀tẹ́ má jẹ́rú ọba ọ rárá má jẹ́rú ọba ọ. Kẹfọ kan balẹ̀. Ibnu Sina ni wàá tọrọ nínú tírà rẹ̀ tó bá fẹ́ ṣàdúrà yọ ẹ pé Allahumma habli hayatan tayyibatan sóye wasa'atan harida yóò ní kí Ọlọ́run fún wọn lé ayé gbọ́n bá lo ọjọ́ mẹ́wàá ní Ọlọ́run kó wọn gbádùn ẹ̀ wàrídà
kí oríire wá sí kí ni o kò wá fẹ́ ọlọ́run sì ní tọ̀tọ̀rọ̀ ibi sí náà iná láti fún ọ. bẹ́ẹ̀ bá wa katira ní sítẹ̀ ọba tí kà á débẹ̀ ánímọ̀ rẹ̀ tí ì pé ánímọ̀ rẹ̀ tí ì pé ọlọ́run wa wọlé yóò wọlé alẹ́ àfa wa sóró tàná àtijẹ́ta. adamallahu hayatahu. àfọ̀tẹ́ 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 ọwọ́ à ń bẹ ní òsì ni bí wọ́n ti máa pè ọ́ nù. Allahu akbar. bàbá jẹ́ ló ń tẹ̀ lónìí. ọlọ́run wa jí kó rere ogo. amiina. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. هذا ويحيى èyí tí yóò kù sí ẹ jẹ́ kí n máa lọ sọ́dọ̀ bàbá Dáńbọ̀rọ̀ nù àwọn èèyàn sì wá panu pọ̀ pé máa lọ bẹ̀ báyìí ìyá wa pamcheck wa alhaja wa Mariam Garba alibarika yẹ Ọlọ́run jó lékún jù báyìí lọ ẹ sì bá sàbí àbí kí ara ń tán sí àṣàdúrà fóbìnrin ẹ̀yìn obìnrin ọ̀sàbí ọkùnrin wa ń kọ́. àmín summa àmín. Ọlọ́run ọjọ́ ẹ dákun ẹ. wọ́n ní torí fúlàní náà fi kú àwọn tí èsè fúlàní ní àyín náà ó fi kú yìí bàbá wa ọ̀gá mi ni àwọn náà ti fi kún alùkò àwọn àgbàlagbà máa fi kún bàbá fúlà ọlọ́bàjẹ́ nǹkan kan sẹ̀mí ẹ̀ pẹ́ àwọn náà ti fi kún gbogbo àwọn yẹn. فصل لربك ونهر إن شانئك هو الأبتر. ṣé wàá rí ẹ dákun ládàásà bàbá mukadam ọ̀rẹ́ mi tí wọ́n ṣe wáàsí fún wa alájí wa Isa bàbá ọ̀tẹ́ ẹni tẹ́jọ́ jòkó tira yún alájí wa Yínká Yàyà mọ̀dáwá kínú tẹ́ ń bá ń wá èèyàn rí náà làwọn náà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà yẹn àtẹ̀gbẹ́ ọ̀tún èèyàn rí làwọn náà àwọn abẹ́ kínní àti iná fún bàbá ọ̀tẹ́ ọba tí kò dá àlámọ̀rí rẹ̀ rú ńgbà tá a bá ń bẹ nígbà tí gbogbo àwọn bàbá wa tó ń bẹ ń kalẹ̀ yìí àtìgbà tí wọn bá tún lẹ̀mí tí wọn ò sí mọ́ ọlọ́mọdé alámọ̀rí bàbá ọ̀tí ó dàrú láyéláyé ẹni bá sáámi fún wọn kò ní da tiwa náà rú ọyẹ bá ké náà tí iná fún bàbá ọ̀tẹ́ nìkan bisimilahi rahman rahim inna atayna kalkawthar wasalli li rabbika wanihar inna shani'aka huwal abtar káfarabalẹ̀ kágbàdúrà. wọ́n ní iná àti iná náà tí ì pé ó kù iná àti iná kan sí tí a ó tún ṣe iná àti iná tí a ó ṣe náà no ọ̀gánijà a máa ríra wa bí mo bá dì iná àti iná tí a ó ṣe yìí ẹ ṣeun àbá mukadam Saheed ni wọ́n ní tunkúmọ́ alájíwá Yínká Yàyà wọ́n mọ̀ pé tí n bá ṣe pẹ̀lú àṣẹ àwọn bàbá tí ń bẹ ń kalẹ̀ yóò rí bẹ́ẹ̀. tó àfàwà torí ibi tá à ń lọ náà ni àfàwà ṣe Lukman ẹ wá ṣe àdúrà náà fún wọn ẹ wá ṣe é fún wọn ẹ wá ṣe é fún wọn wọ́n ní kí bàbá wa olódò. lẹ́nu ìgbà tí ọ̀rẹ́ ara àwọn bàbá tọ́jàbúrò fún wọn kú bàbá Shehu Farouk àwa lè kí bàbá yìí wọ́n ti kú ẹ̀yin yanu wọ́n ti kú àmọ́ nínú tẹ́ ẹ sọ ní pé oore tiwọn náà kú. Allah. ẹ̀mí oore wọn ò kú. Allah. bí mo ṣe dúró wájú yìí gbogbo wa tá a dúró yìí àlékéwù tàbí kankan bàbá tó kọ́ wa ló kù. Allah. nígbà táwọn kọ́ wa tán bàbá tí ń tún kọ́ wa ni wọ́n jòkó yìí sẹ́ni pé wọn ò kú. Allah. iná àti iná táwa ṣe nísìnyí ó ní mẹ́tọ́ọ̀dù tá a fi ké mọ̀kádàmù ẹ̀yẹ máa dàníyàn sí i lẹ́yìn mọ́lúdì yìí ibi oore yín dé dúró ọlọ́run níjọ́ bàjẹ́ mbẹ́ wájúwájú ni ó sì máa lọ sí àwọn èèyàn ọmọ wa lépa àyàn ẹni tó bá ti ní wọn ò lépa àwọn wọn ò ṣe mí wọn ò fẹ́ ká burú ó ṣe mí kò dáa fún ọ ni bàbá ọ̀tẹ́lẹ́nu tí ń ṣẹlẹ̀ yìí nísìnyí yóò ti máa dé dísìírísì ọlọ́run ti ń gbé ọ borí ọmọ gbé kádàmù náà borí iná àtẹ́lẹ́ náà káfẹ́ ní ké lápapọ̀ bisimilahi rahman rahim iná àtẹ́lẹ́ kalkosara wasalli li rabbika wanihari inna shani'aka huwal abtar àmín. máìkì tí wàá rọ̀ bá mukadamu àgbà ká farabalẹ̀ ntí ẹ máa ń ṣe bàbá wa mukadamu owó bàbá mukadamu dáńbọ̀ ọ̀nù lè dá fún wọn tó bá ti di pàwọn abá lọ tán gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ ń kalẹ̀ bẹ́ẹ̀ tí máa dùn wọ́n nù ẹ má ṣàlàyé ṣe bẹ́ẹ̀ ọlọ́run tí máa ń gba àdúrà kò ní pa àlẹ́ yín láéláé ká farabalẹ̀. ẹ dákun tó lọ ọlọ́run
oyè mọ̀ lè wọ́mí náà. ẹ dúró bá wọn ò tiẹ̀ ní kankan bá wọn. dírẹ́fà ni. wọ́n máa ń jẹ́ ẹ̀ ọ́ ti dá bá wọn. Yorùbá ló ní ojú ni ọ̀rọ̀ wà ọ̀nà tí ó sì ṣe takò ni. mukadamu wa ní disin al-Khalifa. máa wọlé ẹ máa wọlé. ali imaamu kan ma. al-Imam al-Khalifa. ẹ dákun tó lọ lọ́hùn ìrántí tó wáyé ẹ gbẹ̀yìn wa ni àbí wọ́n ń di eléyìí lọ́wọ́ ni. èyí wọn náà ni master. Allah Allah Allah. ẹ dákun tó lọ lọ́hùn ìṣẹ́jú tí mo bá rọra lò ẹ má bínú torí ìtọ́ lọ́hùn mo fi ìtọrọ gáfárà sí. mọ̀kádàmù ò ní náwó ni. Alhamdulillah ẹ ṣeun má bọ̀ wá ẹ dákun tó lọ lọ́hùn bọ́lá ti dá gbogbo alákẹ́yì ká ṣe bisimilayi kúrò wà lá. bisimilayi rahman rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ẹni tí àwọn ọmọ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọlọ́run lémi ní tọ́ dàgbà mo sì rí i tọ́ àti gbogbo ẹbí káwọn tó máa wá wáyé. bílẹ̀ ti wà yìí tílẹ̀ ń bá ń jó tí ń bá ń sunkún ń gbé ní kọ́kọ́ lọ́rùn ni. ọlọ́run ọ̀ràn sẹ́nìkan ọ̀ràn sáàfà àgbà ọ̀ràn síyàwó àgbà kọ́sàrì mi náà. nígbà tá a bá wọlé ọlá jánásì fún mi tán a bá wọlé ọlá gbà ń jánásì fún mi sáàfà mi ń gbọ́ wọlé ọlá àgbà ní lọ́kọ́ jánásì fún mi láyé kó tó wá kan àfa àmùdá kọ́lọ́wọ́ tó wá pé ọkàn aláàjì Fárúkù àti aláàjì Sẹ̀yídù àwọn àmì ti tó já káwọ́ lọ́wọ́ tó ní kò di tàwọn àfa yìí aláàjì wa Saheed Allahu hayatahu. ẹnu tí ń wí ní àdúrà náà ní fi ṣe àmọ́ ọmọ wa Isa àbí. bẹ́ẹ̀ni bàbá ọ̀tẹ̀. bàbá ọ̀tẹ̀ jòkó báwọn ní jòkó rẹ wọn yìí ń kọ́ ní tẹríba jòkó. wọ́n yà káwọ́ mi já alutawalu hafi ní àlè ọ̀n bọ́ bàtà nǹkan ní ìtẹríba o kéèyàn ṣọ́ra fún bàtà bíbọ́ kíkalẹ̀ ká máa yọ bàtà lẹ́sẹ̀. ẹ dúró báwọn náà ẹ dúró báwọn. dúró bá ń ná sá dúró bá ń Alhaji bàtà bíbọ́ man khafa min alamil afa ẹni tí ó bá fẹ́ kọ́ máa dámọ̀ kó bá àwọn níbi ẹsẹ̀. fọlíyànjú tẹ̀lébu mọ̀ṣí àlehàfáàyí. kó ṣọ́ra pẹ̀lú àìbọ̀ bàtà ẹ rí i pé àwọn èèbó kọ́ dàbí ọba geri bẹ́ẹ̀dì Alhaji Yínká pẹ̀lú bẹ́ẹ̀dì lérí bẹ́ẹ̀dì náà gan ní ọba bọ́ bàtà bẹ́ẹ̀ ni ó ti bọ̀. bọ́bá yẹn pé ilẹ̀ máa ń ṣe wá sí èmi máa ń wí pé tá a bá wá bọ̀ fáwọn àgbàlagbà bíi ṣé wọn ò ní sọ pé à ń fi bàtà tẹ àwọn nígi mú mọ́lẹ̀. ọ̀tẹ̀ náà ni. àbá mọ̀kádàmù ìṣẹ́jú tí mo fẹ́ lò àyè máa bọ́ bàtà lẹ̀. má jẹ́ wọ́n bu ẹsẹ̀ rẹ̀. ṣé o yá ya ànábì fẹ́ kí àwọn òbí rẹ̀ tí wọ́n yé sa kírun àwọn bàbá rẹ̀ tí wọ́n ò kírun adimira ó fẹ́ kí wọn ó wá bọ́ bàtà kalẹ̀ àwọn tí ń lépa rẹ̀ wọ́n wá mú ejò kíní bàbá wa Dáúdù Fàgbà wọ́n wá mú ejò kíní ọmọ ejò wọ́n wá fi ṣe sẹ́mùsì wọ́n wá jù sí bàtà ń tà ànábì ọwọ́. wọ́n ti fi pọ́ìsì sí i ń wọ̀ ọ́ báyìí ẹsẹ̀ náà máa wú ni yóò sì máa rà. yóò sì máa rà látẹsẹ̀ ní tí èkú. ibùnà Ádámù àwa la sì jókòó tira wa yìí o. lẹ́nu kan kárànkè kẹ́ni sa kì í nẹ́kẹ́ tí náà wọ́n á ṣe bàrọ̀ wà bá mọ́gùn àlì kò mọ́gùn zama.
alájẹ yín ká náàmú sali akbara ọlọ́run ní Jibrila kí ló ń ṣe mọ́jọ́wọ́ tẹ ọ̀rẹ́ mi ọba lọ gbé ọba sọ Jibrila bá di àṣà. ó di ẹyẹ àṣà lẹ́sẹ̀ kan náà. lọ gbé bàtà ni kó dérí rẹ kó dòkẹ́ kíní ni ọbọ̀ ọlẹ́ káwọn èèyàn rí ọwọ́ gbé wọ́n bọ́ bàtà rẹ lé o bí wọ́n bá ń pé ẹnìkan tẹ̀lé ọlágbọ́kànlé má bọ́ bàtà o. tọ́. ata Isa wa abudala di ina Musa. ata Isa wa abudala di ina Musa. waja Muhammadun bi salati khamsi. waja Muhammadun bi salati khamsi. Abdallah. وقالوا لا نبيا بعد هذا. وقالوا لا نبيا بعد هذا. وضل الناس بين غد وأمس. وضل الناس بين غد وأمس. ẹ máa wo àwọn tásà sí ìran. tọ́. àwọn tásà sí ìran. ọ̀kan ló jókòó yìí. ẹnì yòówù tí bá ń jẹ́ Yahaya. Yahaya. àṣàṣì ò ní ràn. kì í ràn. tí bàbá wa máa ń dá wa kíbi jáde láyé ọwọ́ ayé jẹ́ ọlọ́jẹ́ ọlọ́nírọ̀rùn ẹnìkan rí ìsàsí. àṣàṣì ìran ni tí bá ń jẹ́ ẹni tí bá ń jẹ́ Yahaya àṣàṣì ìran. ẹni. bẹ́ẹ̀ náà lẹni tí ń jẹ́ Isa. Allah. àṣàṣì ìran. ó di méjì. ó di mélòó. bẹ́ẹ̀ náà lẹni tí ń jẹ́ Musa. ó di mẹ́ta. ó di mélòó. àṣàṣì ìran. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní èmi tó lè mọ́ náà ní àṣàṣì yóò rìn mí. àmọ́ kẹrin olóko mẹ́tẹ̀ẹ̀ta ni. bàbá sì lè change ọkọ rẹ náà sí tiwọn. ṣé Abdallah bó ti rí nu bó ti rí nu. kódà wọ́n dà àwọn oníkéwú àtàsí kéwú ẹ̀ ràn wọ́n. bó ti rí nu gbogbo ẹ̀yin bàbá bẹ́ẹ̀ bá ti ní Yahaya ẹ̀sọ́ gbogbo ẹ̀yin tẹ̀ tí ní Isa ẹ̀sọ́ Isa gbogbo ọkọ̀ yòókù àbá àṣàṣì máa ń ràn wọ́n. kí lọ́kọ́ àbá láti rí mímbàrí lẹ́yìn mímbàrí tá a nẹ́bí sọ̀kalẹ̀ láàrin nìdààmú ti bá a tóbi lo 40 ọjọ́ tí ọ̀rẹ́ nìkan sọ̀rọ̀ sí tí ọ̀rọ̀ rùn yìí tí ọ̀rọ̀ apá gbé ẹ wá tẹ́wọ́ yín adimira ẹ tẹ́wọ́ torí mi. wọ́n ní kálukú ẹ tẹ́wọ́ àtọkùnrin wa àtobìnrin wa à ń lọnu ẹ tẹ́wọ́. ẹ dákun kọ́ ẹsẹ̀ ń pè dá anúnsà ọlọ́run gbogbo ntójókòó ní ìtò ìletọ́ wa gbọ́ ti mùkádàmù ọlọ́run mọ́sà gbọ́ tẹ̀lé kọ̀ọ̀kan yín ara nasa kullan. bilibala imujaraba. gbogbo kálukú lọ́lọ́run fàdánwò tì. wasa talibala. àbá Yahaya wasa talibala o iná sáyà kan. lasata. akasa sa talibala bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe àdánwò kálukú lọ́tọ̀ọ̀tọ̀. wàtí láfùlìmọ̀sọ ibi. ọ̀tọ̀ọ̀tọ̀ lójú ọ̀nà tí kálukú sì ti pàdé àdánwò. ìtàn sọ ni pé pírọ́blẹ́mù kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sẹ́nìkan láyé yìí tí ò ní pírọ́blẹ́mù. bọ́ọ̀ bá ti ní nawọ́ kájà lùbáríkà rẹ̀. ọmọ ńlá múyù máa rí sí bí ní ìsà ìbàlá. gbogbo ẹni tọ́lọ́wọ́n ọba pé ó gbàdánwò obìnrin sínú ilé. ọkùnrin mi dáa àmọ́ tí wọ́n bá ní kí ni pírọ́blẹ́mù rẹ̀. ìyàwó rẹ̀ ni. ìyàwó rẹ̀ ni. báwọn àlejò bá kanlẹ̀kùn yóò sì máa sọ láti inú ilé pé kò sí aláàjì ńlé wọn ò sì bí aláàjì dáa kó sọ̀rọ̀ pé mo wà ńlé. pírọ́blẹ́mù ti àánú wọ́n bá yẹn lè sọ bẹ́ẹ̀ kò ní jẹun alẹ́ fúnjọ́ mẹ́ta. ẹni tí ẹni tọ́lọ́wọ́n bá wà bùn lóbìnrin rí. wọ́n máa ń lamu yóò máa rí sí bí rí dáàlì bálá. tọ́lọ́wọ́n bá pé kéèyàn ládánwò ìyàwó tọkọ náà ò tún jàdánwò fún ìyàwó. níbòmíì wàláhì ìyàwó náà dáa tí wọ́n bá ní kí ni pírọ́blẹ́mù ìyàwó ni ọkọ rẹ̀ ni ìyàwó wọn mọ̀ wá sọ pé kò ní dáa fáàfáà tó so ìgè mi àti ẹ ẹ̀rọ kí n tà fáà tí bá gbéra yín wọ́n làwọn kò so. mọ́lámù yóò máa rí sí. àbá Abdullahi ẹni tí ọ̀bára dánwò. bíi ìjà alíbàlá àwù. ọlọ́run bùn ní bàbá da ìyá da. sáyé àlìkọ́ bílẹ̀ ọ̀làdì. ọlọ́run wa bùn ládánwò ọmọ. àwọn èèyàn tó máa wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé bàbá yìí bímọ mi. kí ni pírọ́blẹ́mù àwọn eléyìí ọmọ ni pírọ́blẹ́mù tiwọn. ọmọ ni pírọ́blẹ́mù rẹ̀ ilé ń bẹ. wàláyì. gbogbo nǹkan ọmọ ni pírọ́blẹ́mù rẹ̀ báyìí. bí ilé ẹ̀kọ́ rí bí. bàbá àbíká àbọ̀ ọ̀dà kíyàwó ọ̀dà kọ́mọ ọ̀dà ọwọ́ akẹ́ bí burúkú afẹ́ ajẹ mọ́fẹ́ ayọ̀ tí fúnni lóko òdi ọ̀pẹ́ ẹ̀rọ
ẹni tó bá pírì inú gbogbo tá a dákọ̀ yìí kọ́ mọ́ sàmì àdúrà. tó bá ní wọ́n dáa tíyàwó rẹ̀ dáa tí wọ́n obìnrin bá lọ dáa sọkọ rẹ̀ dáa ọ̀dà ẹ̀ méjì bára ẹ̀ mu sẹ̀sì lọ́mọ rẹ̀ ẹ̀ wá tún lọ́mọ rẹ̀ tán sẹ́bi fi yín lẹ̀. wọ́n bá rí bẹ́ẹ̀ yasọ́ọ́lì alamuri. ìwọ lọ tọ́lá àmàrí sí ọ lọ. fi dùnìyà wà ákírẹ̀tì. àtàyè àtọ̀run ẹnìkan ọ̀kápẹ́ ìwọ lọ kápá gbogbo ẹ̀. àṣìlì ìlànà àmúradà. gbogbo ẹ̀yin tẹ́ wádọ̀ mùkádàmù wa. bí kúlíà ọkọ ti. ní gbogbo ògbànikọ́lọ́ ọmọ tún àlámàrí yín ṣe. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. ọlá salatul fati. allahumma salli ala sayyidina muhammad al-fatih lima ughliq wal khatim lima sabaq nasir al-haqq bil haqq wal hadi ila siratika al-mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdarihi al-azim. dákun tó lọ́mọ́sá yọ̀ dá fún mi kí n máa lọ bá wọn. subhana rabbika. ẹ jókòó dáadáa kí wọ́n kẹ́ ẹ ṣe ètò yòókù àwọn àbá àti wọn ó sì gbà. ná ọkẹ́ yẹ ọ̀kan tọ̀ ó ní tó dá tòun ṣe lọ́tọ̀ wá òun dá ó ní dá tòun ṣe lọ́dọ̀ mọ́. tọ́ akpa akumọ̀lá. bẹ́ẹ̀ ni yá a máa ń yára a máa ń la yúra. wọ́lá yúra wọ́ ọlọ́run wọ lórí gbogbo ẹ̀. mọ́lá yúra. gbogbo wa la kó ń lé àrílé wa má báyìí. wọ́lá yúra. ẹnì kan a sì ń bẹ́yìn náà gan àríra wa jálẹ̀. wọ́n yà á lẹ̀ sírán wà á fọ́ fìlíwọ́rọ́. ó sì rí wa ọ̀rọ̀ kankan wo orí kọ̀rọ̀ ó sì ń bẹ lọ́dọ̀ wa àṣírí ọ. bí mọ́dà tọ́ ha. àfànàbí muhammad rẹ bẹ̀ ọ́. mùrìtà tó wọ muhammadi. mùrìtàlá anabi ni. amina alali usirani. abunambila usu. wọ́n lè ní wàhálà tẹ́bi gbogbo ẹ̀ ọlá tán. gbogbo eléyìí tó ṣàjọ ọlá àwọn àgbàlagbà. àmín. tèmi náà jáde la tí wọn jọ ń jẹbi ọlá aláhólà. wala quwwata illa billahi. bisimilahi ilabi. bisimilahi rahman rahim li ilafi quraishin ilafihim rilata sitai wa sayf walyabudu rabba hasal bait alladhi at'amahum min ju'in wa amanahum min khawf àmín. ẹ lọ́kùnrin ìṣẹ́jú kan afáwa kọ̀mọ́ndà láyìn sólí ìṣẹ́jú kan bàbá wa náà ló ní kọ́ wá bàbá mukadam ọlọ́run jẹ́ balilayo gbogbo ibi tẹ́ ẹ bá lọ ọlọ́run máa tẹ̀lé yín kiri kọ̀mọ́ndà bisimilah. أعوذ بالله من الشيطان bẹ́ẹ̀ bá wọ́n àwọn ẹni ọlọ́run ìròyìn wọn ìrìn wọn bíi bàbá wa Kamaldeen nílẹ̀ Adabi bíi bàbá wa Sheikh Adam ẹ̀wù bí wọ́n ti máa rìn. yamshuna ala al-haridi hawla. bẹ́ẹ̀ lẹ́rù ọlọ́run yìí rìn bọ̀ kò dára rẹ̀ mà kò mà kó oúnjẹ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run nǹkan ń bọ̀ tiẹ̀. يدخل بيتا وسلم على امرأة عجوز. bẹ́ẹ̀ni ti tóbi tó láyé ọwọ́ ara ìran lọ́jà ọwọ́ ni kí wọ́n bá ń lu ẹran kí wọ́n bá ń lu ní òòlù. Musa wọn ò gbé rafiki fìlíjà ńlẹ́tì ṣégbàkejì mi ni Musa wọn tẹ̀lé igbákejì mi lọ́wọ́ àrẹ̀ràn fún ara rẹ̀. وسلم على امرأة عجوز كبيرة في السن. Ànábì Musa wa sọ tó fi wọlé àwa wọlé ọlọ́ọ̀la bíi ìṣẹ́jú mẹ́ta lọ́ba ní asalaamu aleykum. السلام عليك على امرأة عجوز كبيرة في السن. wọ́n sálámà tí wọ́n pè wá aleykum salamu wa rahmatulah ọ̀rọ̀ arákùnrin tó pàdé lọ́jà ọwọ́ abáyá arúgbó wọ́n wá ní ọ wọlé. وأخرج بعضا من قطع اللحم وأخذ يشويها على النار. bẹ́ẹ̀ni ti tóbi tó láyé Ànábì Musa wa bá عليه الصلاة والسلام. ọwọ́ agbé ẹran sẹ́rí iná ń jà bíi ìsìré. وتما به العجوز. ọwọ́ sùn níná ó di ìsìré ó jí iná ọwọ́ ajó ògólẹ̀. وقال لها السلام عليكم وانصرف. arákùnrin yìí wá jókòó ìwọ̀n ya ní tánná lẹ́yìn ọkọ̀ kan ìwọ̀n fi sẹ́nu yẹ.
ìyálé wa fi ogún ìṣẹ́jú kó fi lo tán ná ẹ máa pé bẹ́ẹ̀ yẹn bá dàgbà gbogbo ẹ̀ ò ní sí iṣẹ́ tó bẹ́ẹ̀ mọ́ ìyá wa lọ báyìí alọ́tánná kàmí láàrin wákàtí kan ọmọ yóò sì kanjú àtúnyà mi fún anabi musa wà fọwọ́ lẹ́rẹ́ rafiki fi jannati bó ti tóbi tó láyé ìyá fún bẹ́ẹ̀ ìyá fún bẹ́ẹ̀. wa qala assalamu alaykum wa ansarafa wa kana sayyidu musa yarkubu athar rajul خرج للمخابرات فنادى عليه موسى وسأله من تكون هذا المرأة قال الرجل إنها أمي ماذا كنت تصنع لها ẹ dákun ẹ bá ń gbé títóbi fún Ọlọ́run Ànábì Mùsá wà bẹ́ẹ̀ ìwọ̀n wẹ̀ ní ìlérí tánẹ̀ ní ẹran kan yóò lo wákàtí kan kí a tó jẹ kí a tó mì yóò tún wá bomi fún ya ani pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahu ọwọ́ wa bẹ́ẹ̀ Ànábì Mùsá ní gbogbo ẹni tí ń bẹ nulẹ̀ ẹ jáde. Allahu Akbar. wọ́n wá jáde Ànábì Mùsá wá kọjú sí arákùnrin yìí ó ní mo fẹ́ mọ bóbìnrin tó ń tọ́jú bó ló ti jẹ́. فقال الرجل إنها أمي ẹni ní ìyá mi ni. ماذا كنت تصنع لها ó ṣe jásí pé ìwọ ló ń tọ́jú ẹ̀ ìwọ ló ń fún lóúnjẹ ń gbogbo gba ọ̀lẹ́lòmíì ni. كنت أطعم اللحم بيدي سأله موسى أليس هناك أحد غيرك يقوم على خدمتها فقال الرجل إنني لا آمن أن يطعم أحد غيري. Allah ẹ dákun ẹ máa ń gbé títóbi fún Ọlọ́run. Ànábì Mùsá ń bi ẹni yìí bẹ́ẹ̀ pé kí ló dé ìwọ ló ń fún ya rẹ ló ń jẹjẹ wákàtí mélòó lọ fẹ́ lò ó níyàwó ni ó ní mo ní ọlọ́mọ ni ó ní mo ní ọlátìyàwó mi àtọmọ mi ẹnìkan ò lè tọ́jú ìyá mi bí mo ti fẹ́. Allahu Akbar. bí a máa ń lọ́ra ó ṣeé ṣe kí ìyàwó mi kọjá gbé mọ́ bí a bá ń lọ́ra ó ṣeé ṣe kọ́ máa mi kọjá gbé ma kí ni ń ṣe láyé. فقال موسى ألا تدعوا لك إذا طعمت ألا تدعوا لك فقال الرجل إنها كلما طعمت. Ànábì Mùsá wá ń bi arákùnrin ó ní bọ́ ọba fún ìyá rẹ̀ tọ́jú ẹ̀ lóúnjẹ tán ṣé ìyá rẹ̀ wí kankan ẹni yìí ọ̀pọ̀ pẹ́ ni tí ń bá òun sọ̀rọ̀ Ànábì Mùsá ni wọ́n ń bi bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni bí n bá fún ìyá mi lóúnjẹ tán tí mo tọ́jú ẹ̀ ìyá yìí ládùúgbò àti màá ṣe fún mi. Allahumma ij'al ibni ma Musa bun Imran fil jannati. ó ní bí ìyá bá gùn fẹ̀ tán tó jẹun tán tó mú mi tán àdúrà tí ọkọ̀ kọ́ ṣe fún mi ni pé Ọlọ́run o ọmọ mi tí ń tọ́jú mi báyìí òun ni ọjọ́ jẹ́ gbákejì Musa lálìjánnà. Allahu Akbar. Ànábì Musa ní sí ti máa wínú ni ọmọ yìí ní bẹ́ẹ̀ ni ó lè mìíràn Ànábì Musa tí mo jẹ́ gbákejì rẹ̀ lálìjánnà. Alayhi salatu wassalam. tí ń ṣe déédéé wọ́n kà ní ara búkà.